Jọ̀ọ́ ṣé ìfẹ́ náà ni ká pè léyìí ni? Ìlàkọsí, òun la sọ àkọlé eré yìí. Fúnmi Martins ó wà nínú eré, Hafiz Abiodun wà nínú eré, gbogbo àwọn òṣèré jàǹkàn-jàǹkàn ló wà nínú ẹ̀. Ṣùgbọ́n ṣé ìfẹ́ àfẹ́jù náà ni tó mú kí abo ewúrẹ́ bákọ rẹ̀ hurungbọ̀n? Òun ló fi jẹ́ wípé ọkọ arábìnrin yìí ló kú nínú eré tí ó sì kọ̀ láti sí. Ẹ dákun, orin wo la fẹ́ kọ sí gbẹ̀du eléyìí? Ṣé ìfẹ́ náà ló tó bẹ́ẹ̀ pé ká má jẹ́ kí òkú kó lọ sinmi? Gbogbo àwọn tí iná ìfẹ́ wọn ti kú, mo gbà ládùrá wípé Elédùà yóò bá wọn sọ ọ́ jí padà. Àwọn tó sì ń la làásìgbò tàbí rògbòdìyàn ìfẹ́ kọjá, mo gbà ládùrá wípé Elédùmarè yóò bá wọn bu omi ìtura sí o, yóò sì bá wọn mú gbogbo ohun tí ń bọ̀ tó ń mì lókè, yóò bá wọn sọ dẹ̀rọ̀.